Oòduà o. Ọ̀rànyàn tàbí Ọ̀rànmíyàn, ọmọlúàbí àbígbẹ̀yìn bàbá wa Odùduwà ni ó dá ìlú Ọ̀yọ́. Òun náà sì ni Aláàfin àkọ́kọ́ tí ó jókòó sórí ìtẹ́ Ọ̀yọ́ ilé. Kí òyìnbó tó dé ilẹ̀ Yorùbá ni a ti ní irú ìjọba tiwa. Ọ̀rànmíyàn, Aláàfin àkọ́kọ́ ìlú Ọ̀yọ́, pèsè ìlànà ìjọba sílẹ̀ tí wọ́n sì ń lò dèní olónìí ní ìlú Ọ̀yọ́ àti àwọn ilẹ̀ Yorùbá mìíràn. Aláàfin tí ó jẹ́ ọba, òun ni ó ní ààfin tí ó sì ní ìlú bákan náà àti gbogbo nǹkan tó wà nílùú. Aláṣẹ sì ni ọba, aláṣẹ ni Aláàfin náà. Lẹ́yìn Aláàfin ni a ní àwọn Ọ̀yọ́mèsì, àwọn àgbà méje tí ń fọba jẹ ní ìlú Ọ̀yọ́ ni àwọn Ọ̀yọ́mèsì ṣe. Àwọn sì ni ọba yóò kọ́ bẹ̀ wò kó tó gbé ìgbésẹ̀ kan tàbí èkejì. Àwọn Ọ̀yọ́mèsì náà sì ní í gbé àwọn ológun ga tí wọ́n fi wọ́n sípò àgbà. Ọ̀kan nínú àwọn Ọ̀yọ́mèsì ni Báṣọ̀run. Báṣọ̀run sì ni olórí àwọn Ọ̀yọ́mèsì. Òun náà sì ni abọrẹ̀ ìlú Ọ̀yọ́. Àfi òrìṣà Ṣàngó àti Ifá nìkan ni kì í ṣabọrẹ̀ rẹ̀. Ohun tí Báṣọ̀run bá sọ nípàdé àwọn Ọ̀yọ́mèsì ni abẹ́gé. Báṣọ̀run náà ló sì ní agbára láti pàrokò èyí fífi igbá òfìfo àti ẹyin ẹyẹ ayé kòótọ́ ránṣẹ́ sí Aláàfin ọba ìlú. Àrokò yìí tọ́ka sí pé kí Aláàfin fi orí ìtẹ́ sílẹ̀. Ìjọba rẹ̀ ti sú ará ìlú, wọn kò nífẹ̀ẹ́ sí Aláàfin náà mọ́. Àrokò náà tún sọ ní pé Aláàfin ti ṣẹ̀gbé tàbí àwọn ẹrúnmọlẹ̀ ti padà lẹ́yìn rẹ̀. Lẹ́yìn Ọ̀yọ́mèsì ni Ògbóni. Lẹ́yìn ipò Báṣọ̀run, Ògbóni ló tẹ̀lé. Olúwo sì ni olórí ẹgbẹ́ náà. Olúwo yìí ni abọrẹ̀ òrìṣà Ifá. Ó sì ní àṣẹ láti yí ohun tí Báṣọ̀run bá sọ padà. Lẹ́yìn tí wọ́n bá ti bá Ifá ní gbólóhùn, àwọn Ògbóni ní í ṣe ètùtù ní ìlú Ọ̀yọ́. Àwọn ipò mìíràn nínú ìjọba ìlú Ọ̀yọ́ nìyí. Ọ̀nà Ẹ̀fà, èyí ni ẹni tí ń dájọ́ ní ilé ẹjọ́ Yorùbá. Àbẹ́ ẹ̀ gbọ́ rí pé Yorùbá náà ní ilé ẹjọ́ tiwọn? Òun náà lẹ́gbọ́n òun. Nítẹ̀síwájú, Ọ̀tún Ẹ̀fà náà sì wà tí í ṣe olórí àwọn tí ń bọ òrìṣà Ṣàngó. Bákan náà ni Òsì Ẹ̀fà tí ń ṣe alákòóso àti ìṣúná owó ààfin àti owó tó ń wọlé sí ìlú Ọ̀yọ́. Òsì Ẹ̀fà náà ló ń gba owó orí ní ìlú àti àwọn ẹrù tí àwọn ènìyàn fi ta ọba lọ́rẹ tàbí fi júbà ọba. Lẹ́yìn àwọn wọ̀nyí ni àwọn ìlàrí. Àwọn ìlàrí ni Aláàfin fi àwọn agbègbè kọ̀ọ̀kan ní ìlú Ọ̀yọ́ sí lọ́wọ́ tí wọ́n sì ń jíṣẹ́ fún Aláàfin nígbà gbogbo. Àwọn ẹ̀ṣọ́ sì wà gẹ́gẹ́ bí ológun ní ààfin láti máa dáàbò bo ọba àti ààfin pẹ̀lú. 70 sì ni gbogbo àwọn ẹ̀ṣọ́ náà máa ń jẹ́ ní ìgbà náà lọ́hùn ní Ọ̀yọ́ ilé. Ààrẹ Ọ̀nà Kakanfò sì jẹ́ olórí gbogbo ẹ̀ṣọ́ tí ń pàṣẹ fún wọn. Nítorí irú ènìyàn tí Kakanfò jẹ́, ẹ̀yìn odi ìlú ní ibùgbé rẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò kì í gbé àárín ìlú pẹ̀lú ọba kí ọba má lè lọ́wọ́ sí ètò ìjọba ìlú nítorí agbára tí ó wà ní ìkáwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí jagunjagun. Ajagunṣẹ́gun sì ni Ọ̀nà Kakanfò í ṣe. Àmọ́ nígbà mìíràn bí Kakanfò ò bá borí ogun, kò ní padà sí ìlú tí ò bá pokùnso. Dandan ni kí ó gba ìlú mìíràn lọ láti bo ìtìjú. Nítorí ìfilélẹ̀ ìlú Ọ̀yọ́ ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ máa borí ogun ni. Lẹ́yìn àwọn tá a kà wọ̀nyí, àwọn olórí ọba náà ní agbára tiwọn pẹ̀lú. Bí wọ́n ṣe ń ṣe tó ń lọ lọ́jà tó ń lọ láàrin abúlé ni wọ́n fi mú fílẹ̀. Wọ́n sì wá rò fún Aláàfin. Àrẹ̀mọ ọba tí ń ṣe ọmọ ọba èyí Aláàfin náà kò gbẹ́yìn o. Bí ó bá gbé ẹsẹ̀ kan tàbí ẹsẹ̀ mìíràn, ẹ máa gbọ́ dànsákì ẹ o, dànsákì ẹ o. Bí ó bá gbé ẹsẹ̀ kejì, a ó tún máa gbọ́ dànsákì o àrẹ̀mọ, dànsákì o. Yorùbá mọ Oòduà o. Oòduà á gbè wá o. Àṣẹ Yorùbá mọ Oòduà wà. o.